Ẹ káàbọ̀ sí ìkànnì RmaBabaYoruba. Lónìí a ó tún tẹ̀síwájú lórí àyọkà tí à ń bá lọ. Tẹ́ ẹ bá gbàgbé ìtàn Ìjàpá àti Àtíòro orí rẹ̀ náà la wà. Ẹ wá nǹkan fìdílé, ẹ fàpèrè tẹ́ kẹ́ tún bá wa jà ládùn àyọkà wa tòní. Nígbà tí ó pẹ́ díẹ̀, Àtíòro sọ fún Ìjàpá pé àkókò ń lọ kí ó máa múra, ṣùgbọ́n Ìjàpá kò fèsì. Ó ṣàǹjẹun lọ rẹ̀ ò bí kán. Bí ó tún ti ṣe díẹ̀ sí i, Àtíòro tún ké sí pé kí ó tètè múra kí àwọn lè padà sí ilé nítorí ọjọ́ ń lọ. Nígbà yìí ni Ìjàpá dá lóhùn pé kí ó mú sùúrù fún òun. Ó ní, ọ̀rẹ́ mi, àárọ̀ la wà, ọjọ́ kò tíì lọ. Bí ojú bá ń kàn ìwọ, ojú kò kàn èmi rárá. Nígbà tí ó tún ṣe díẹ̀ sí i, Àtíòro fi yé pé bí ó bá pẹ́ ju bí ó ti yẹ lọ, òun yóò fi sílẹ̀ níbẹ̀ lọ sí ilé. Ìjàpá dáhùn pé bí o bá fẹ́ máa padà lọ ilé, tètè máa lọ. Fi mí lọ́rùn sílẹ̀, èmi kì í ṣe àròbó tí kò mọ ọ̀nà ilé. Àtíòro wá rán létí pé bí òun bá fi sílẹ̀ lọ ilé, kò ní lè padà sí ilé nítorí pé kò lè fò lójú ọ̀run bí òun. Ìjàpá tún fèsì pé ayé ló bá mi. Mo ti ń fi ọgbọ́n orí mi ṣayé kí wọ́n tó bí bàbá rẹ̀. Máa lọ ilé ní tirẹ̀, èmi yóò délé. Nígbà tí Àtíòro wòye pé Ìjàpá kò gbọ́ ti òun, tí ọjọ́ sì ti ń lọ àti pé àpárá rẹ̀ kò mọ níwọ̀n mọ́, ó múra, ó di oúnjẹ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́, ó sì bá tirẹ̀ lọ. Ó wá kù Ìjàpá nìkan ṣoṣo nídìí oúnjẹ àjẹṣíwọ́. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ó mí họ̀ bí àgílíntí. Ní ibi tí ó ti ń rìn yíká orí ọ̀pẹ náà láti mọ ibi tí oúnjẹ tún farapamọ́ sí, ní eku àgó kan ti yọ sí i, ó sì pa eku náà, ó sì sọ sí àpò rẹ̀. Nígbà tí ó wá tó àkókò lójú rẹ̀ láti padà lọ ilé, tí ó sì mọ̀ pé òun kò lè ṣe èyí torí àìléfo rẹ̀ àti pé ọ̀rẹ́ rẹ̀ Àtíòro tí ìbá ràn lọ́wọ́ ó ti fúnra ara rẹ̀ lé lọ sí ilé. Ó wá pariwo ké sí gbogbo àwọn ẹyẹ igbó pé kí wọ́n yára wá sí ìpàdé pàjáwìrì kan ní orí igi ọ̀pẹ tí òun wà. Kí a má fa ọ̀rọ̀ gùn lọ títí, ẹsẹ̀ gbogbo àwọn ẹyẹ igbó ti pé ṣánṣán. Báyìí ni Ìjàpá fi ẹnu lé ọ̀rọ̀ pé ọba ló ní kí n pè yín jọ láti rí àlàáfíà yín àti láti mọ gbogbo ẹ̀dùn ọkàn yín. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ni kò fẹ́ràn láti máa dúró ní ilẹ̀ pẹ́ títí ni mo fi wá pàdé yín lórí igi ọ̀pẹ. Ẹyẹ ọ̀pẹ rẹ̀ ni àwọn ẹyẹ náà fi ọ̀rọ̀ sí lẹ́nu. Ó sì fèsì pé a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba àti lọ́wọ́ rẹ Ìjàpá fún irú ìfẹ́ ńlá tí ẹ ní sí wa, bí irú èyí tí ẹ fi wá bẹ àlàáfíà wa wò. Nípa ti ẹ̀dùn ọkàn, àwa kò ní ẹ̀dùn ọkàn rárá láti fi sí iwájú ọba. Ẹnikẹ́ni kò ṣe àìsàn nínú wa nítorí pé gbogbo wa ni alákíkanjú tí fi agbára ṣiṣẹ́ lójú méjèèjì. Àwa sì ń jẹun àjẹyó àti àjẹṣẹ́kù. Àwa kò sì lòdì sí kí ọba máa ránṣẹ́ wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá wo àlàáfíà wa. Nígbà tí ọ̀pẹ rẹ̀ dákẹ́ ọ̀rọ̀ sísọ, Ìjàpá wá sọ fún wọn pé mo fẹ́ padà lọ jíṣẹ́ fún ọba tí ó rán mi níṣẹ́. Nítorí náà, gẹ́gẹ́ bí àwọn ẹyẹ tí ó wà ní ibi tí mo ti wá ṣe dá ìyẹ́ jọ fún mi láti fífò ti ọ̀nà jíjìn wá bá yín ṣe ìpàdé ńlá yìí, ẹ̀yin náà ní láti dá ìyẹ́ jọ fún mi, kí ẹ sì fi ẹ̀mọ́ mọ́ mi lára mínímíní. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn ẹyẹ ti ṣe èyí, olúkúlùkù wọn sì bá tirẹ̀ lọ. Ó tún wá kù Ìjàpá níbẹ̀. Níbí la ó ti dánu dúró lónìí. A ó tún tẹ̀síwájú lórí àyọkà nígbà mìíràn. Ẹ ṣé tí ẹ ń fọkàn bá wa lọ. RmaBabaYoruba TV.